àwọn òṣèré ilé wa, àwọn ìràwọ̀ òṣèré tí gbogbo wa mọ̀ bí ẹni mowó, tí wọ́n máa ń ṣe takuntakun nínú iléeṣẹ́ òṣèré ilẹ̀ Yorùbá, tí àwọn ènìyàn sì máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, ṣùgbọ́n tí ó jẹ́ wípé a ò tiẹ̀ mọ ohun tí wọ́n ti là kọjá sẹ́yìn nígbà tí wọ́n wà ní ọ̀dọ́ àti ohun tí ó fa àwọn ìlàkọjá wọn yìí. Ìyàlẹ́nu ni ó máa jẹ́ fún wa pẹ̀lú àwọn tí màmá dárúkọ wọn lẹ́yọkọ̀ọ̀kan tí màmá mú wá sí etí ìgbọ̀yín ní bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni àkọ́kọ́ tí màmá dárúkọ òun náà ni Ẹniọlá Àjàó. Ẹniọlá Àjàó tí gbogbo wa mọ̀ gẹ́gẹ́ bí ẹni mowó. A bí Ẹniọlá Àjàó ní ọdún 1980 lélẹ́yìí tó já sí wípé ó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínláàádọ́ta ní ìyẹn ní ọdún tá a wà yìí. Ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹniọlá Àjàó jẹ́ ẹni takuntakun nínú láàrin àwọn òṣèré ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ nígbà tó bá ń ṣeré ohun gbogbo tí ó bá ń ṣe pátápátá ló máa ń fi tọkàntọkàn àti gbogbo ẹ̀mí ṣe tó jẹ́ pé tó bá ti ń ṣe àwọn eré rẹ̀ yìí gan kódà àwa gan a ó ti rò pé bóyá lójú ayé ni ó wà torí pé yóò ṣe takuntakun ni. Ó jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn, ó sì jẹ́ ẹni tí àwọn èèyàn tẹ̀lé fọwọ́rọ́ sẹ́yìn nítorí pé ẹni pàtàkì àti ògúnná gbòǹgbò òun ló jẹ́ láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ohun tí ó bá ṣẹlẹ̀ kò ní ṣàìṣe ni ó bẹ̀rẹ̀ ìlàkọjá rẹ̀ yìí nígbà tí ó jẹ́ ọmọ ogún ọdún péré. Ìyẹn ẹ rí i pé kò tíì dàgbà tí ó fi bẹ̀rẹ̀. Ìgbà náà ni ó bí àkọ́bí rẹ̀ ìyẹn Ayọ̀mídé Òkìkíọlá tí ọmọ náà sì jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ní ìyẹn ní ọdún tá a wà yìí. Ó bí ọmọ yìí nígbà tó wà ní ogún ọdún. Ẹ̀yin náà mọ̀ pé béèyàn bá tètè bímọ ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ a ṣe wà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlàkọjá ló máa rí yálà lọ́dọ̀ òbí àbí lọ́dọ̀ àwọn aládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, lọ́dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ gan pẹ̀lú. Nígbà tí gbogbo àwọn yòókù rẹ̀ bá ń tẹ̀síwájú láti máa ṣe nǹkan míì yálà láti kọ́ṣẹ́ tàbí láti lọ síléèwé, òun wà níbi tí ó máa dojúkọ àwọn ìtìjú àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ò tẹ̀ tún máa wanu sí lára pé ó ṣe báyìí, ó ṣe jẹ́ pé báyìí, tó sì jẹ́ wípé bẹ́ẹ̀ ọ̀pọ̀ ló mọ bí wọ́n ṣe ń bo tiwọn mọ́lẹ̀. Ṣùgbọ́n kò wá fi gbogbo eléyìí ṣe ò, níṣe ni ó tẹ̀síwájú tí kò sì jẹ́ kí èyí kó dí òun lọ́wọ́. Ẹniọlá Àjàó kò jẹ́ kí ó dí òun lọ láti jẹ́ ohun tí ó fẹ́ jẹ́ láyé. Ó sì ṣe takuntakun látàrí wípé kí àlá rẹ̀ yìí kó lè wá sí ìmúṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa fi gígùn ohun gbogbo tí wọ́n ń ṣe lásìkò yìí, ṣùgbọ́n òun ò jẹ́ kí ó fa òun sẹ́yìn. Síbẹ̀síbẹ̀ ó tẹ̀síwájú, ó mú ọ̀nà rẹ̀ pọ̀n. Èyí ló mú kó tètè dàgbà nínú ara rẹ̀ lélẹ̀ tó jẹ́ pé ó mú ìtọ́jú ọmọ rẹ̀ àti iṣẹ́ tó ó fẹ́ máa ṣe, ó mú méjèèjì papọ̀ mọ́ra wọn, kò sì jẹ́ kọ̀ọ̀kan kó dí èkejì lọ́wọ́ lélẹ̀ tó ràn lọ́wọ́ láti wá di irú ẹni tó dà lónìí nígbà tó darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèré ilẹ̀ Yorùbá. Òun náà ti wá di ẹni tó láàmìlaka tí gbogbo àwọn ènìyàn ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tí ó sì ní ìfẹ́ sí iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí ń ṣàfihàn wípé ohun gbogbo téèyàn bá fẹ́ ṣe kò sí ohun tó lè díyàn lọ́wọ́ bí èèyàn bá ti pinnu nínú ọkàn rẹ̀. Mo mẹ́nubọ lọ sí ọ̀dọ̀ ẹnì kejì ìyẹn Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, a mọ̀ pé òun ni a túmọ̀ sí Queen Mother. Ìyábọ̀ Òjó jẹ́ ẹni takuntakun nínú iléeṣẹ́ òṣèré ilẹ̀ Yorùbá tí gbogbo wa sì mọ̀ gẹ́gẹ́ bí ẹni mowó tí a sì mọ̀ wípé gbajúmọ̀ ni. Àtòun àti àwọn ọmọ rẹ̀ kò sí eléyìí tí kò jẹ́ gbajúmọ̀ nínú àwọn méjèèjì. Ìlú mọ̀ọ́ká òun ni gbogbo wọn. A bí Ìyábọ̀ Òjó ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1977 léè tó já sí wípé ó jẹ́ ọmọ ọdún 49 ní ìyẹn ní ọdún tá a wà yìí. Ó jẹ́ ọmọ bíbí ìlú Èkìtì. Ṣùgbọ́n Ìyábọ̀ Òjó náà ó bí àkọ́bí ọmọ rẹ̀ nígbà tí ó wà ní ọmọ ọdún 21 ìyẹn 21 years ni ó bí Festus Òjó tí ó sì tún bí Priscilla Òjó lẹ́yìn ìgbà náà. Festus Òjó jẹ́ ọmọ ọdún 28 nìyẹn ní ọdún tá a wà yìí tí Priscilla sì jẹ́ ọmọ ọdún 25. Kò wá pẹ́ kó jìnnà sígbà tó bí àwọn ọmọ yìí, kò pẹ́ òun ni ìgbéyàwó rẹ̀ dàrú tó sì ti ń tiraka láti ìgbà náà láti tọ́ odidi ọmọ méjì
fúnra rẹ̀ tó ń dá odidi ọmọ méjì tọ́, bẹ́ẹ̀ ni ó sì ń tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ léyìí tó mú kí ó dé ibi tó wà lónìí. Ẹ̀yin náà ti mọ̀ wípé bí ènìyàn ò bá ti sinmi tàbí dúró yóò padà dé ibi tó wà náà ni. Ìpinnu ọkàn òun ló ṣe pàtàkì jùlọ. Bí èèyàn bá ti pinnu lọ́kàn rẹ̀ pé nǹkan tí òun ó ṣe rèé yóò wá sí ìmúṣẹ náà ni téèyàn bá ti ṣiṣẹ́ tọ̀ ọ́. Òun ló mú kí Ìyábọ̀ Òjó náà kó ṣiṣẹ́ tọ iṣẹ́ rẹ̀ yìí tí ó sì wá dé ibi tó dé lónìí. Àwọn ọmọ rẹ̀ yìí náà àwọn náà wọ́n sì ti wá jẹ́ gbajúmọ̀ láàrin àwọn ẹgbẹ́ wọn, àti gbogbo wa náà ni a mọ̀ Priscilla Òjó, a sì mọ̀ Festus Òjó náà, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé kò sí ohun tí wọ́n fẹ́ ná tó fẹ́ lò lónìí tí wọn ò rí, nítorí iṣẹ́ takuntakun eléyìí tí àwọn ṣe sílẹ̀ fún wọn tí ó sì fi tọ́ wọn, òun náà ni ó mú kí gbogbo eléyìí kó rọrùn fún wọn. Ẹlòmíì tí mo tún fẹ́ máa mẹ́nubà òun náà ni Kẹ́mi Àpèsìn tí gbogbo wa mọ̀ sí Kẹ́mítì. A mọ̀ gẹ́gẹ́ bí adẹ́rìn-pòṣónú aláwàdà ènìyàn tó jẹ́ pé bó bá tiẹ̀ ń ṣeré tàbí tí ó bá ń sọ̀rọ̀ báyìí níṣe ni gbogbo àwọn ènìyàn á fọ́ sẹ́rìn tí wọ́n á máa rẹ́rìn. Ẹ̀rín àríntọ̀sára òun ni ọ̀pọ̀lọpọ̀ a máa rín nígbà tí ó bá bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ rẹ̀ yìí. Ṣùgbọ́n òun náà ti la àwọn ìlàkọjá kan kọjá tí a ò tiẹ̀ lè gbàgbọ́ wípé ó tiẹ̀ lè dé ibi tó dé yẹn lénìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti dúró ní tó bá ti dé ìkóríta tí ó dé yẹn. A bí Kẹ́mítì ní ọjọ́ 6 oṣù kẹta ọdún 1980, ìyẹn tó já sí wípé ó jẹ́ ọmọ ọdún 56 ní ọdún tá a wà yìí. A bí sí ìlú Kútọ̀nù. Ṣùgbọ́n nígbà tí ó di ọmọ ọdún 22 tó kù díẹ̀ kó kọ ìdánwò àṣekágbá ìyẹn ti iléèwé girama tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí WAEC, ni ó lóyún nígbà náà tí ó sì bí ọmọ yìí. Ó dojúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn máa sọ ládùúgbò àti bóyá láàrin àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ó dojúkọ gbogbo ọ̀rọ̀ yìí, kò sì jẹ́ kí ó fa òun wálẹ̀ láti di nǹkan tó fẹ́ dà láyé. Ó bí ọmọ rẹ̀ èyí Ìfẹ́olúwa Kìítán lórúkọ ọmọ tó bí yìí, tí ọmọ náà sì jẹ́ ọmọ ọdún 24 ní ọdún tá a wà yìí. Nígbà tí àwọn ẹgbẹ́ rẹ̀ ń tẹ̀síwájú, òun ń ṣe ìtọ́jú àwọn ọmọ rẹ̀, ló mú ìtọ́jú àwọn ọmọ rẹ̀ lọ́kùnkúndùn. Ṣùgbọ́n pabambarì ibẹ̀ ni wípé kò jẹ́ kí ó dí òun lọ́wọ́ láti di ohun tó fẹ́ dà. Ẹ̀yin náà sì mọ irú èèyàn tí Kẹ́mítì jẹ́ ní àsìkò tá a wà yìí. Ẹ mọ̀ wípé ìlú mọ̀ọ́ká ni gbogbo àwọn ènìyàn ni wọ́n sì máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀, nítorí wípé aláwàdà àti adẹ́rìn-pòṣónú ni. Gbogbo àwọn ibi tí àwọn ènìyàn wá lè lérò wípé kò lè dé, pé bóyá ó ti fi gígùn ẹ̀kọ́ àbí ó ti fi gígùn iṣẹ́ ohun tó máa dà láyé nígbà tó ti lóyún ní ọmọ ọdún 22 yìí, níṣe ni ó dojú ti gbogbo àwọn tí wọ́n ń rò wípé kò tiẹ̀ lè da nǹkan kan yìí, ló sì máa ń lọ sí oríṣiríṣi àwọn ìlú káàkiri tí ó ti máa ń lọ ń ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá a tiẹ̀ tún gbọ́ pé lẹ́nu ní fẹ́rẹ́fẹ́ yìí la gbọ́ pé ó tún lọ sí ìlú Paris tó tún sọ yẹn di àwàdà, tó bẹ̀rẹ̀ sí ní fi ìyẹn tún ṣe àwàdà níbẹ̀ wípé kódà gbogbo èdè wọn pátápátá ni òun ti gbọ́. Béèyàn bá ti nípinnu ọkàn kò síbi tí kò lè dé. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà òun náà ni Ọmọ́tọ́lá Jàládé Ẹ̀kẹ́yìndé, eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Ọmọ Sẹ́ksì, tí a sì mọ̀ wípé ẹni takuntakun ni nínú àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. A bí ní ọjọ́ 7 oṣù kejì ọdún 1978, lélẹ̀ tó já sí wípé ó jẹ́ ọmọ ọdún 52 ní ọdún tí a wà yìí. A bí sí ìlú Èkó, ṣùgbọ́n ó jẹ́ ọmọ Ọ̀ṣun gangan ní ìlú rẹ̀ gangan. Ọmọ Ọ̀ṣun ni, ṣùgbọ́n ìlú Èkó òun ni wọ́n bí sí, tí wọ́n sì ti tọ́ dàgbà. Níbi tí àdójúkọ rẹ̀ ti bẹ̀rẹ̀ òun ni wípé ó lóyún ó sì bímọ nígbà tí ó jẹ́ ọmọ ọdún 19.
ni ó bí ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Princess Ẹ̀kẹ́hìndé, léyìí tó já sí wípé ọmọ náà ti pé ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ní ọdún tá a wà yìí. Bó ṣe yára bí ọmọ yìí kò jẹ́ kí ó dí òun lọ́wọ́ láti ṣe iṣẹ́ eléyìí tí ó fẹ́ ṣe, ni ó bá tẹpá mọ́ṣẹ́ rẹ̀. Kódà ọmọ rẹ̀ yìí gan lásìkò tá a wà yìí, òun gan ó ti di ìlú mọ̀ọ́ká tí gbogbo wa sì mọ̀, tá a mọ̀ Princess Ẹ̀kẹ́hìndé bí ẹni mowó ní orí ayélujára, nítorí pé gbajúmọ̀ ni, gbogbo àwọn ènìyàn ni wọ́n sì fẹ́ràn rẹ̀ nítorí pé ó máa ń jó ní orí ayélujára tí àwọn ènìyàn sì máa ń wò ó lóríṣiríṣi. Kò wá tán síbẹ̀, òun wá ní wípé òun àti ọmọ rẹ̀ yìí, ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì kò ṣeé fẹnu sọ rárá, nítorí pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú. Ẹni bá wá rí àwọn méjèèjì papọ̀ ní òní, ẹ ó tẹ̀ rò pé ìbejì ni wọ́n, nítorí wípé agùnbánirọ̀ ni wọ́n pelé ayé. Gbogbo àwọn méjèèjì ni wọ́n ti gùn bá ara wọn, tẹ̀tẹ̀ lè dá ìyá mọ̀ yàtọ̀ sí ọmọ mọ́. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà, òun náà ni Táyọ̀ Òdúèké, eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Síkírátù Sìǹdòdó. Òun ni a mọ̀ sí, òun ni orúkọ tí wọ́n mọ̀ sí nínú iléeṣẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, Síkírátù Sìǹdòdó. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ lè má mọ orúkọ rẹ̀ gangan, ṣùgbọ́n tí wọ́n mọ orúkọ tí ó ń jẹ́ nínú iléeṣẹ́ yìí. A bí Síkírátù Sìǹdòdó ní ọjọ́ 14 oṣù keje ọdún 1976, lélẹ̀ tó já sí wípé yóò pé ọmọ 50 ọdún ní inú oṣù keje, èyí tá à ń wọ̀ lọ, ìyẹn oṣù July tí à ń wò lọ́ọ̀kan yìí. Ó bí ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ nígbà tí ó wà ní ọmọ ọdún 21, ìyẹn ọmọ tí ó bí náà ni Naomi Òdúèké. Ó bí ọmọ yìí nígbà tó wà ní ọmọ ọdún 21, léyìí tó já sí wípé ẹ̀yin náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ òun ló máa dojúkọ nígbà yẹn, nígbà tí ó lóyún náà, yálà látàdọ̀ àwọn ọ̀rẹ́ tàbí lọ́tọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀. Kódà àwọn òbí gan wọ́n lè fún ní àwọn ìdojúkọ lọ́pọ̀lọpọ̀, nítorí pé wọ́n wò wípé nǹkan tí àwọn fẹ́ fún òun kọ́ ni ó ṣe yẹn. Ṣùgbọ́n kò jẹ́ kí eléyìí kó dí òun lọ́wọ́. Níṣe ni ó tẹpá mọ́ iṣẹ́ rẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí ní mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn. Èyí mú kó tètè dàgbà sókè nínú ara rẹ̀, tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́jú ọmọ tó bí, ìyẹn tó bí ní ọjọ́ ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ayé rẹ̀. Ó ṣe ìtọ́jú ọmọ yìí, ó sì tẹpá mọ́ iṣẹ́ eléyìí tí ó yàn láàyò, tó sì mú ní ọ̀kúnkúndùn wípé níṣe ni òun náà yóò dé ibi tó yẹ kí ó dé láyé. Àwọn méjèèjì yìí ni wọ́n ti jọ ń dàgbà papọ̀ láti ìgbà náà tí wọ́n sì fẹ́ràn ara wọn lọ́pọ̀lọpọ̀, nítorí pé òun náà ni ó ṣe ìtọ́jú ọmọ yìí. Ó ṣe ìtọ́jú ọmọ yìí débi wípé òun gangan fúnra rẹ̀, òun náà ti di ìlú mọ̀ọ́ká lónìí. Bó bá ṣe ẹlòmíràn ni èyí, wọ́n á ti pa ohun tí wọ́n fẹ́ ṣe láyé wọn, wọ́n á ti pa tì tàbí ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n eléyìí kò jẹ́ kí ó dí òun lọ́wọ́. Ó mú àlá rẹ̀ náà ṣẹ ní ayé. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa mẹ́nubà, òun náà ni Regina Chukwu, eléyìí tí ó jẹ́ òṣèré ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n ọmọ Ìgbò òun ni Regina Chukwu. Bẹ́yìn náà ṣe gbọ́ orúkọ rẹ̀, ẹ ó ti mọ̀ wípé ọmọ Ìgbò ni. Ó bí ọmọ àkọ́bí rẹ̀ yìí nígbà tí ó wà ní ọmọ 20 ọdún, ṣùgbọ́n òun gangan fúnra rẹ̀ ó jẹ́ ọmọ ọdún 44, ìyẹn ní ọdún tá a wà yìí, ó jẹ́ ọmọ ọdún 44, ìyẹn 44 years. Ó sì bí ọmọ rẹ̀ Olivia Chukwu nígbà tí ó wà ní ọmọ 20 ọdún, léyìí tó já sí wípé Regina Chukwu ó ti pé ọmọ ọdún 24, ìyẹn ní ọdún tá a wà yìí. Ṣùgbọ́n bó ṣe tètè bí ọmọ yìí kò jẹ́ kí ó dí òun lọ́wọ́. Níṣe ni ó darapọ̀ mọ́ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, tí òun náà sì ti wá di gbajúmọ̀, tó ti di ìlú mọ̀ọ́ká ní àsìkò yìí. Kò síbi tí a ti máa dárúkọ Regina Chukwu tí àwọn ènìyàn ò mọ̀, nítorí wípé bó bá ń ṣe iṣẹ́ rẹ̀ báyìí, níṣe ni ó máa ń ṣe takuntakun àti tọkàntọkàn, tí ó máa ń fi tinútinú àti ìfẹ́ sí iṣẹ́ tó ní náà tó máa ń ṣe tọkàntọkàn. Níṣe ló máa ń ṣe iṣẹ́ rẹ̀ nínú ìfẹ́, tí ó sì mú iṣẹ́ náà lọ́kùnkúndùn. Ó wá kó méjèèjì papọ̀ ní ti kó máa ṣe iṣẹ́ náà àti láti tọ́jú ọmọ rẹ̀. Ó rán ọmọ rẹ̀ náà lọ síléèwé, ó dá gbogbo rẹ̀ ṣe, tí àwọn méjèèjì sì ti di gbajúmọ̀ àti gbajúgbajà ní àsìkò tá a wà yìí. Wọ́n ní béèyàn bá ti dúró
kò sí ohun tí èèyàn ò ní ṣe. Gbogbo ibi tó bá fẹ́ dé pátápátá ìpinnu òun ni ó ṣe kókó. Tó ẹ wò ó kò ní máa jù báyìí lọ ní orí ètò yìí lónìí. Ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ yín. Ẹ̀yin tẹ́ bá tún wá wò wípé ẹ tún ní ohun kan tẹ́ fẹ́ yẹ ká sọ lẹ́ abala ní orí ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa fi sí abala àríwísí ká lè mọ ohun